agbésùmọ̀mí kọlu Zamfara láago 12 òru bẹ́ẹ̀ ni wọ́n jí èèyàn 26 gbé lọ. Ìjọba ìpínlẹ̀ Zamfara ti fìdí rẹ̀ múlẹ̀ o pé wọ́n ti jí èèyàn 26 gbé lọ níjọba ìbílẹ̀ Talatar-Mafara nípínlẹ̀ náà o. Talatar-Mafara yìí jẹ́ ọ̀kan lára àwọn ìjọba ìbílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti máa ń wáyé lemọ́lemọ́ látọdún 2021. Ìjọba ìbílẹ̀ yìí kan náà ni àwọn agbésùnmọ̀mí ti jí akẹ́kọ̀ọ́ 300 gbé nílé ẹ̀kọ́ Jangebe Girls School. Nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn wa sọ̀rọ̀, alága ìjọba ìbílẹ̀ Talatar-Mafara Yahaya Yari Abubakar sọ pé ìkọlù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wáyé lópin ọ̀sẹ̀ o. Abubakar sọ pé abúlé kan tí wọ́n ń pè ní Matuna ni wọ́n ti kọ́kọ́ kọlù tí wọ́n ti jí èèyàn 3 lọ kí wọ́n tó tún padà wá. Ó ní wọ́n jí èèyàn 17 gbé lọ, wọ́n tún yìnbọn lu ẹnìkan lọ́wọ́ àti ẹsẹ̀ àti gbé ẹni náà lọ ilé ìwòsàn báyìí o ní Jangebe níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Báwo gan ni ìkọlù ọ̀hún ṣe wáyé? A gbọ́ pé nǹkan bíi aago 12 òru làwọn agbésùnmọ̀mí náà ya bo agbègbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn fún odidi wákàtí 2 gbáko. Abubakar ṣàlàyé pé alùpùpù làwọn agbébọn náà gbé wá fún ìkọlù ọ̀hún pẹ̀lú onírúurú ìjà olóró lọ́wọ́ wọn. Ó ní àárín àdúgbò ni wọ́n gbé ìbọn ọ̀hún sí lórí irin onígun 3 kan tí wọ́n sì ń bẹ̀rẹ̀ sí ní yẹn láti tú àwọn èèyàn ká. Gẹ́gẹ́ bó ṣe sọ, bí wọ́n ṣe ń fi ẹsẹ̀ lé àwọn èèyàn kan làwọn àmì nínú wọn ń fi alùpùpù lé àwọn èèyàn míì. Ẹnu lọ́lọ́ yìí làwọn agbébọn túbọ̀ jáwé sóbì ìkọlù wọn ní Nàìjíríà tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé láti gbowó ìtúsílẹ̀ o. Lọ́sẹ̀ tó kọjá wọ́n kọlù Kàdúrù nípínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti jí olùjọsìn eléyìí tó tó 110 èèyàn nínú ṣọ́ọ̀ṣì, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú wọn mórí bọ̀. Nǹkan bíi 110 nínú wọn ló sì wà lákàtà ajínigbé báyìí o. Ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.